ẹ ti bọ́ sójú ẹ̀ kí la rí gbọ́ lẹ́tọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí Ayékòótọ́ TV. ẹ má gbé kúrò níbẹ̀ kájọ máa bẹ́ tó bọ̀. ẹ má gbàgbé láti like, comment, share ní pàápàá jùlọ ẹ subscribe sórí Ayékòótọ́ TV. Ayékòótọ́ TV, ìkànnì tiwantiwa. Mo kí wa pé ẹ tún káàbọ̀ sórí ètò mi lẹ́ẹ̀kan sí ọjọ́ ìgbà ọkọ rẹ̀ tí ó ń wo Ayékòótọ́ TV máa rẹ̀ bí kí ẹ bá wa subscribe sórí ètò channel wa bẹ́ẹ̀ sì ni kí ẹ bá wa tẹ̀lé tó ṣe bẹ́ẹ̀ ní àwọn tó máa dáwọn ètò wa bá wa ṣe mú wa fún yín. Lónìí kí ni tí mo tún mú wa fún yín ẹ rí bí ṣe rí kí la rí gbọ́ fún tòní ọ̀rọ̀ àtàrà ọ̀tọ̀ ni ṣe rí ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ tí Yorùbá máa ń sọ lóòótọ́ nítorí pé tí a ò bá dé àwọn dé kí ni ìyá máa dá wà lálẹ́ a sì mọ̀ fa wàhálà tó jẹ́ pé kò ní tán. Gbogbo ọmọ Yorùbá lónìí yálà kìrìsìtẹ́nì ni ó ní oníṣẹ̀ṣe ni ó ní tàbí mùsùlùmí tó gbàgbọ́ nínú Yorùbá ó yẹ ká rántí ìtàn Ìlọrin ká rántí wàhálà èyí tí Àfọ̀njá tó dá sí Ìlọrin ká sì rántí ipa ribiribi tí Álímì kó láti gba Ìlọrin fún ìran Haúsá láti sọ Ìlọrin di ìran Fúlàní. A rí wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ òun náà ni mufti ìlú Ìwó ló ń ṣe báyìí. Àkọ́kọ́ mufti ìlú Ìwó kì í ṣe ọmọ Yorùbá kì í ṣe ọmọ Ìwó ìgbéra tápà ni. Kí wá ló wá dé tí mufti ìlú Ìwó tó fẹ́ máa kó ogun ja ìlú Ìwó tó fẹ́ sọ ìlú Ìwó di ìlú ogun tó fẹ́ gba ìlú Ìwó gẹ́gẹ́ bí ilẹ̀ mùsùlùmí bí wọ́n ṣe gba Ìlọrin. Àkọ́kọ́ bẹ́ẹ̀ ni wípé mufti ìlú Ìwó ti ń tírèènì àwọn ọmọ láti ja ogun láti gbà tọ́rọ̀ sẹ́ríà lọ ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sí sọ nípa sẹ́ríà lọ yìí ó ní arákùnrin yìí òun ló ti tẹra mọ́ iṣẹ́ ogun ní jíjà fún àwọn ọmọ tó ń kọ́. Èmi kọ́ ni mo kúkú sọ àwọn ará ìlú tí wọ́n jẹ́ ọmọ ìlú tí wọ́n ń bẹ nílùú tí wọ́n rí ohun tó ń ṣẹlẹ̀ nílùú àwọn ni wọ́n sọ wọ́n sì sọ̀rọ̀ yìí àwa ń pe ọ̀rọ̀ yìí lówè ó wá náà àrò nínú oníkálukú wá sì dákẹ́ ìjọba dákẹ́ àwọn ará ìlú dákẹ́ àwọn tí wọ́n yẹ kí wọ́n sọ̀rọ̀ tí wọ́n ní fàn tí wọ́n lè kan láwùjọ náà sì dákẹ́. Ṣé bá ṣe máa wò rèé tí mufti ìlú Ìwó sì kó ogun ja ìlú Ìwó. Ẹ má wá gbàgbé wípé Yorùbá bọ̀ wọ́n ní oyè tó kan ará Ìwó ó ń bọ̀ wá kan ará Ẹdẹ ìyẹn ni pé tí wàhálà ọ̀hún bá délẹ̀ tán yóò kan ará Ẹdẹ yóò kan jẹ́jẹ́ ni mo jókòó mi torí pé wàhálà òun ò ní mọ níwò nìkan. Kí ló dé tí arákùnrin yìí tó ń ṣe bí ọlọ́ba tó ń ṣe bí ẹni tí agbára ò lè ká tó ń ṣe bí ẹni pé nǹkan ìjọba ò lè mú òun. Kí ló dé tí gọ́fúnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ń wo mufti ìlú Ìwó níran bó ṣe ń da ìpínlẹ̀ Ọ̀ṣun rú. Kí ló dé tí chief imam ìlú Ìwó tí ẹnu wọn ò tọ́rọ̀ kákan tiẹ̀ gbà wípé mufti ìlú Ìwó àti ọba ìlú Ìwó ti gbàbọ̀dẹ̀ fún Ìwó torí pé ọba ló yẹ kó kápá ẹ̀ nígbà tí ọba náà ò ti wá kápá ẹ̀ tó jẹ́ pé wọ́n jọ ń pa wọ́n jọ ń dè ní ìmáàmù ìlú Ìwó ńkọ́ chief imam ìlú Ìwó ńkọ́ àwọn muslim council ìlú Ìwó ńkọ́ ṣé gbogbo wọn ni wọ́n sùn tí wọ́n kọrí síbi kan náà ni. Àwọn ọmọ ìlú Ìwó ń pariwo àwọn ará ìlú Ìwó ń pariwo àwọn ọmọ ìlú Ìwó ń ké pe tántán. Ẹ jẹ́ ká jọ lọ wo fídíò yìí ìkan lára àwọn ọmọ ìlú Ìwó ni wọ́n pariwo ta yìí torí pé wọ́n wà ń bẹ̀ wọ́n ń gbé ń bẹ̀ wọ́n máa tó ń ṣẹlẹ̀ ní Ìwó kódà níbi tó le dé wọ́n ti dá ọjà mùsùlùmí kalẹ̀ ní ìlú Ìwó ṣé bí wọ́n ṣe ń daka láwọn ọ̀dà kọ́ńtì nìyẹn àwọn kọ́ńtì tí ẹ ti gba ẹ̀sìn wá gan wọn ò dá Islamic market sílẹ̀ ní àwọn kọ́ńtì tí wọ́n ti mú ẹ̀sìn ní Saudi Arabia ni o ní Dubai ni o ní Qatar ni o ní Oman ni o ní Kuwait ni o wọn ò dá Islamic country wọn ò dá sílẹ̀. Ṣé rí àwọn tí wọ́n bá ti ń ṣe báyìí àwọn tí wọ́n wá láti Afghanistan Iran níbi tí war tó ti gbilẹ̀ níbi tí ìlú ti dáwóró níbi tí ìlú tó ti jẹ́ pé ó ti di ẹyọ kan tí ìlú ti tán tí ò sí ẹbí tí ò sára ìlú yẹn mọ́ àwọn ni. Ẹ wá gbọ́n tí arákùnrin ẹ wá gbọ́n tó sọ. Ìwọ tó wulẹ̀ kọ́ wà nílùú òyìnbó mọ̀lẹ́bí rẹ tó wá gbé ìlú Ìwó lé wa o mú fún tí Ìwó tó ti ń sọ yí pé káwọn àfáà kí wọ́n máa kọ́ ọmọ wọn bá ṣe ń jagun kí wọ́n máa kọ́ àwọn ọmọ wọn bí wọ́n ṣe ń wẹdò ọjà bẹ́ẹ̀ èèyàn bá wá kọ́ jagunjagun ṣé yóò lọ jẹranko lógun ni àbí yóò lọ jẹja ní omi lógun ẹ bá wa já sọ̀rọ̀ yẹ ẹ ń wò wá ràn
gbogbo pé wọ́n ń bẹ́ omi kiri wọ́n ń bẹ́ bọ́ owó kiri ó ní iye tí ń wọlé ó ní iye tán fi ń gbẹ wọ́n ń rówó ń bẹ̀ náà fi ń jàjà tán ń jà yìí o gbogbo pé wọ́n dá ọjà Islamic market ilẹ̀ níwò ó ní iye tí ọmọ wọlé fún wọn o wọn ò ṣe lọ́fẹ̀ẹ́ o wọ́n ń torí ipá wọn ń rówó wọ́n fẹ́ máa pa àwa lára gbogbo bọ́ba wa ṣe ń sọ̀rọ̀ níbi tọ́ba wa tún sọ̀rọ̀ dé ọba wa ní àwọn àfáà gan pé wọ́n níyì ju gbogbo ọba lọ ẹ tó fetí bọ́ yìí náà ẹ tó sọ̀rọ̀ o àwọn àfáà wọ́n ní kò ju gbogbo ọba lọ ẹ tó fetí bọ́ yìí náà ẹ tó sọ̀rọ̀ o ọwọ́ adi pé ní ìsinyìí mufti ìlú wo ń sọ wípé káwọn ọmọ kí wọ́n máa kọ́ àwọn ilé kí wọ́n bá ṣe ń jagun kí wọ́n máa kọ́ àwọn ilé kí wọ́n bá ṣe ń wẹ̀dò ẹ má rò pé tí dùgbẹ̀dùgbẹ̀ bá já ìwọ nìkan ní ọjà sí o gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá ní ọjà sí gbogbo wa lápadà foríkó o èmi asọ̀rọ̀ sọ́bọ́tò tí mo ń sọ̀rọ̀ n ò ní sílé kan n lówó jíjẹ mímu gan n ò lẹ́sílé kan ọ̀rọ̀ ẹnu tèmi lè sọ lèmi ń sọ yìí nítorí pé gbogbo yín tẹ́ ẹ̀ bá wájà sí ẹ ti mọ̀ pé tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ ẹ lè kàn máa yín lọ ìlú èbó ló di ẹja wájà ẹdú ọ̀nà sáwọ àwo la sẹ̀yìn àbí Yorùbá lọ sẹ̀yìn ìwọ lọ sẹ̀yìn ni àbí Yorùbá lọ sẹ̀yìn tẹ́ ẹ ti rí pé ìlú ẹyọ kan ṣoṣo láàrin gbogbo tí ń jẹ́ ìlú ìtìnà fẹ́ ń bẹ́ẹ̀ wàhálà fẹ́ dé tẹ́ ẹ ṣàtúnṣe tẹ́ ẹ bá wájà sí ẹ̀yin blọọgì ẹ bá mi gbé kínní ẹjọ́ mo fọlọ́ ń bẹ̀ yín gbogbo wàhálà tẹ́ ẹ ń ṣe ẹ dèrè rẹ̀ lórí ara yín ẹ jẹ́ lórí ọmọ mo mọ̀ pé ń ṣe wàhálà kó lè dá nítorí táwa ń sọ ń kọ̀rọ̀ ẹ̀yin lẹ́ ń dá yọ́ gbọ́ ẹjá yóò tó gbọ́ eléyìí wọ́n ti fẹ́ máa pinnu ogun jíjà nílùú Ìwó wọ́n ti fẹ́ máa kọ́ àwọn ọmọ wọn bá ṣe ń jagun o wọ́n ti fẹ́ máa kọ́ àwọn ọmọ wọn bá ṣe ń jagun o wọ́n bá ṣẹlẹ̀ tán ẹnu ọ̀rọ̀ ẹnu tẹ́mi lè sọ mò ń sọ ẹ̀wọ̀n lágbára kan o ẹ̀yin ìjọba ẹ bá wa dá sí o ẹ bá wa dá sí kinní yìí o ẹ má jẹ́ kó jẹ́ pé láti Ìwó ìlógún ti bẹ̀rẹ̀ bọ́ bá bẹ̀rẹ̀ láti ìlú Ìwó kò síbi tí ò ní dé o yóò dé Ìbàdàn yóò dé Kire yóò dé Ifẹ̀ ẹ̀ ń gbọ́ báwọn o yóò dé lu Ọ̀yọ́ yóò dé Ògbómọ̀ṣọ́ kò síbi tí ò ní dé o ìbẹ̀rẹ̀ ogun là á máa ń rí ẹnìkan mọ ibi tí ó parí sí o èmi asọ̀rọ̀ sọ́bọ̀ tó ń sọ̀rọ̀ wọ́n rí jẹ́ǹdì mọ̀dàlú náà fi ń pariwo pé ṣẹ̀ṣẹ̀ kọ̀ ọ̀dà nǹkan kọ̀ ọ̀dà ọba àmọ́jọ́ ní ṣẹ̀ṣẹ̀ kọ̀ jẹ́ kìrìsìtẹ́nì tó ọba ti mọ̀ fọwọ́ náà lágbára láti ṣàánú o torí tó bá fẹ́ máa jagun òní béèrè tó ń ṣẹ̀ṣẹ̀ lẹ́nìkan o bọ́n ṣe ń pa kìrìsìtẹ́nì ni wọ́n máa pa oníṣẹ̀ṣẹ̀ onímùsùlùmí gan náà faragbá o ọ̀rọ̀ ogun pọ́mọ ìyá mi ni ò sí ń bẹ̀ o gbógun bá ti ṣẹlẹ̀ ẹ́ rí pé ọlọ́mọdé ara ti ta àbọ̀n tọ́ba yìí straight bullet ó lè bẹ bí èèyàn tẹ́ ṣe pé bí èèyàn lè yàn yẹn sí o ẹni tó jẹ́ ẹjọ́ mùsùlùmí tẹ̀ náà lágbára ẹ tètè bá wa dá sí kinní o tó bá ṣẹlẹ̀ tán ìran yín náà lọ sí o ẹ̀yin blọ́ọ̀gì ẹ̀ ṣàánú mi ẹ jẹ́ gbogbo ayé ọgbọ́ kinní o ọmọ ìlú Ìwó lèmi ti ń ṣẹlẹ̀ mò ń rí o Mufti Ìwó ti jáde o ti ní wọ́n máa kó wọn bá ti ń jagun o ẹ jẹ́ ayé ọgbọ́ ẹgbẹ́ ṣàánú wa o táwa lẹ́ ń bínú ni ṣéwo lẹ́ ń bínú ni abẹ́ ń bínú ayé ẹ̀ tẹ́ ẹ jẹ́ lágbára tẹ́ ẹ jẹ́ lọ́balọ́ba tẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ń bínú wo ni tẹ́ ń bínú wa ni abẹ́ bínú gbogbo ayé àbí wo nìkan ní gbé wo ni sọ́nà ìlú wo nìkan lọ́wọ́ wo ni kí ló dé tẹ́ ẹ bá wa dá sọ̀rọ̀ ẹ̀kẹ́ ti padà rẹ̀ láti ìjọ yìí tẹ́ ń wò wá náà tẹ́ ẹ dá wa dá wàhálà yìí kí ló dé ẹ ṣàánú wa fọlọ́ọ̀bẹ̀ yín àti gbogbo ẹ̀bẹ̀ yín ẹ dákẹ́ ẹ̀ dá sí kí ló dé. gbọ́ yìí ibà ọmọ ìlú Ìwó ni ó mọ tó ń ṣẹlẹ̀ ní Ìwó ó mọ irú àrà tí mufti ìlú Ìwó ń dá ó sì ń pariwo fún tẹbí tará pé ẹ bá wa dá sí i ó ń ké pe ìjọba ẹ bá wa dá sí i mufti ìlú Ìwó ní wa lára òun lẹ ti gbọ́ ẹ pé mufti ìlú Ìwó ló ní àwọn lára ǹjẹ́ ẹni tó wà ní ará ìlú lára tó ń fi ìyà tó ń mọ̀ọ́mọ̀ fìtínà ará ìlú èrò kí ló yẹ ká ṣe fún ṣó yẹ kí ìjọba ó dákẹ́ kí wọ́n máa wòran ṣó yẹ kí ìjọba ó dákẹ́ ká má sì rí èèyàn kan tí ó sọ ìwé ìwà àti ìṣe tí arákùnrin tó ń wò ká má sì wá rí àwọn Muslim Council tí wọ́n yóò sọ wípé ibi tó ṣe dé yìí ó tó gẹ́ àlùbàtà òkè darin ká má rí àwọn tí wọ́n pera wọn ní mùsùlùmí lágbàáyé nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ wọn bí ilẹ̀ Yorùbá tí wọ́n gbé Yorùbá sójú tí ìran Yorùbá jẹ wọ́n lógún kí wọ́n má dá sí i tá a bá sì ṣọ́ra Yorùbá ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ó yẹ kí gbogbo owó padà ká lọ wo ìtàn tó padà wá ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin ká wo ìtàn bí Àfọ̀njá bó ṣe padà jẹ́ kí Ìlọrin ó bọ́ tó lọ gbé Alẹ́ni wá the same thing náà ní ìlú òun ṣe tó lọ gbé Mufti wá torí pé Mufti ò kì í sọmọ Ìwó ìgbéra ni Alẹ́ni ò kì í sọmọ Ìlọrin Fúlàní ni láti lè tako ìran Yorùbá òun ni wọ́n lọ gbé wá fún òun ni Àfọ̀njá gbé wá fún ẹ jẹ́ ká lọ wo ìtàn Ìlọrin dáadáa ṣé lónìí ṣé àwọn ọmọ Àfọ̀njá nìkan ni wọ́n ń jìyà Ìlọrin ni àwọn ọmọ tí ò mọ̀ níbẹ̀ gan jẹ́ ń bẹ ìyà ìmọ̀dé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìlọrin jẹ Ọlọ́run ní jẹ́kájẹ́ ìyà ìmọ̀dé o ẹ dákun ẹ dábọ̀ gbogbo ẹ̀yin tẹ́ yá gbàgbà ìlú Ìwó tẹ́ nífọ̀n tí mo mọ ìlú Ìwó dáadáa mọ̀ pé àwọn èèyàn jàkàjàkà ń bẹ ní Ìwó àwọn alágbára ń bẹ ní Ìwó àwọn tẹnu wọn tọrọ pọ̀ ní Ìwó ẹ dìde sí ọ̀rọ̀ ìlú Ìwó ẹ má jẹ́ kí Mufti ìlú Ìwó ẹ má jẹ́ kó sọ ìlú Ìwó dàwòrò ẹ má jẹ́ kó sọ ìlú Ìwó the point of the war fún ìran Yorùbá ẹ má jẹ́ kó sọ ìlú Ìwó díbi tí ogun ti bẹ̀rẹ̀ fún ìran Yorùbá torí ipa àti agbára tí arákùnrin yìí sá àti dá wàhálà ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Yorùbá pàápàá jùlọ
ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun ni mufti ìlú Ìwó tó ń san. Tá a bá wá ń wòran tá a sọ̀rọ̀ tá a dákẹ́ tá a ṣe kankan tá a ṣe bẹ́ẹ̀ ni pé kò kàn wá oyè tó kan aráàwọ̀ ó ń bọ̀ wá kan rẹ̀ bẹ̀. Tá a bá wá sọ̀rọ̀ tí wàhálà rẹ̀ bá délẹ̀ tán yóò kàn jẹ́jẹ́ ni mo jókòó mi, kódà yóò kan ẹni tí ò mọ̀ bẹ́ẹ̀ tí ò lọ́wọ́ tí ò rà tí ò san yóò kan onítàn ẹni kódà àwọn tí ẹni tí kì í ṣe lẹ́sìn mùsùlùmí gan tó jẹ́ christian gan yóò kan oníṣẹ̀ṣe yóò kan free thinker yóò kan látàrí ìdí ìyẹ́dàkọ̀ ìdábọ̀ ìjọ nítorí tọ́lọ́run ẹ bá mójútó ọ̀rọ̀ mufti ìlú Ìwó ẹ bá wa mójútó nítorí wípé ó ti ń di lemọ́lemọ́ arákùnrin yìí sì ń pète ogun ó ń pète ìjà ó ń pète wàhálà ẹ wo ọ̀rọ̀ sẹ̀ríà tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn lásán ẹ wo ohun tó ní arákùnrin ẹ wo ohun tó sọ ṣóò nìkan ni mùsùlùmí tó ń bẹ nílẹ̀ Yorùbá ni ṣóò nìkan ni mùsùlùmí tó ń bẹ nílẹ̀ Yorùbá bó ṣe dá sọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ rèé tó ń kó àwọn ọmọ ogun lọ fún Yunusa nílùú Ògbómọ̀ṣọ́ òun ló jẹ́ kí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ló jẹ́ kó wọ́ọ̀sì débi tó wọ́ọ̀sì dé torí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ìbánilójú ṣùgbọ́n torí pé òun àti Olúwo bí wọ́n ṣe tó kókókókókó ní tí ó kàn wọ́n tí wọ́n ń dá sí níbo ni ọ̀rọ̀ ìlú Ìbàdàn báwo ló ṣe kan mufti ìlú Ìwó láti yẹ̀yàn ìlú Ìwó ọmọ fúlà ọmọ tí ì ṣe Yorùbá tó jẹ́ pé just ordinary kìíní lásán ni ẹ dákun ẹ bá wa dá sí Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ara àánú gbà ó ẹ ṣé ó dàbọ̀.